Albert Olúfadé Balógun mi kò betí sí mi ò bíyè sí mi ìyàn ọmọ rẹ lérò mi abẹ́ ìyàn ìní olúwa kọ́ ọlọ́run ọba mú kó wá ìyàn lékèmí yá àkẹ́yẹ àyèyẹ o èyí kẹ̀yìn ṣùgẹ́ ọmọ arẹwà ọkùnrin èyí ìyàn ọmọ olórí rẹ̀gẹ̀dẹ̀ ayé tí ń jọ jíjẹ ò ẹkàn ayẹ sílẹ̀ lẹ́rù rẹ̀ ọmọ làbákẹ́ òmòwé alẹ́ mi ò ká ayáre lẹ́yìn bàbá rẹ̀ Emure-Ekiti iná bí ọbí bàbá rẹ̀ mọ̀kàn akíọ̀délé o Emure-Ekiti ibẹ̀ ní ṣùlẹ́rẹ̀ Emure-Ekiti ibẹ̀ ní ṣùlẹ́rẹ̀ Emure-Ekiti ni wọ́n ti há o wọ́n ní rẹ̀ ìkọ́mọ ẹlẹ́kùnrẹ́ o ọmọ ẹwà ìjà lókè ọmọ ẹwà lulẹ̀ ẹwà ọmọ ṣẹwà yíyẹ Emure ọmọ ẹwà lulẹ̀ oṣù ọmọ ẹwà mẹ́wùrà yúbẹ̀ o ọmọ ẹwà kíkan ti wí ọmọ ẹwà ìgbóhùn sókè o ọmọ ẹwà ọmọ olúlòdù ìṣàkún ó ṣe kìtìpọ̀ kọrùn aya rẹ̀ ọmọlúlíjà ìmọ̀ rẹ̀ ìmẹ̀sì alàjọ àwẹ̀yìn gbókè kó mèso wẹ́rẹ́ jọ bíbọ́ ọmọ ẹlẹ́rù kọ́ máa rí gùn jóyè o ọmọ ẹlẹ́rù kọ́ máa rí gùn bárẹ̀kírẹ̀kí ọmọ ẹlẹ́rù orígun débẹ̀ ẹgbàá àpòjù náà méje lẹ́rù kí méjì bàrájọ mú ọmọ ẹlẹ́sìn abẹ́kọ̀ pẹ̀kípẹ̀kí ọmọ ẹlẹ́sìn àbà ọ̀lọ́mílọ́mí ọmọ ẹlẹ́sìn abẹ́yìn bàràbàrà bí ọ̀yá ọmọ ẹlẹ́sìn líláwùlẹ́kẹ̀ ẹ̀jẹ̀rù bí tó kó bá ní Caroline ọmọ làbákẹ́ ọmọ High Chief Albert Olúfadé ulé ìbàbá rẹ ní mọ̀mọ́ tí àmẹ́tì lọ ìbàbá rẹ kò ṣe bá kó ti ju ọ́ sáyé o mẹ́mú bá òun léṣe sí mẹ́má òun léṣe sí mẹ́dúró gàlátà kí ni domi èsì ìṣúró ní àbárẹ́ mẹ́mọ̀ òun kì í mọ́ mú sọmọ òun líjà kéterán lọ́sọ̀rọ̀ mi pó ọmọ òun líjà àrí ìjẹ́sì ọmọ ogun kan ń pa ṣọ̀rọ̀ léyà o ọmọ ogun kan ń pa ṣèkélérí àbá òkèrú náà ti rẹ́lẹ̀ lákẹ́ ìfọ̀n yá ó dẹ́ òkèrú náà ti rẹ́lẹ̀ lákẹ́ ìṣìnà ẹ̀mú ìyá máma màmá ìyá múmúmùmù ìyá múmú kọ̀rí ní ọmọ olúgbó gégége dòrú pàgbà òlíjà o ìmọ̀gùn lòdù ọmọ akọyìn igúrú ọmọ akọyìn ẹ̀dùn àgbẹ̀ ẹ̀dùn abátìgbẹ̀yìn ọdún mọ́dún ayé o ọmọ olókè ṣe gẹ́gẹ́rẹ́ mọ́yẹ̀ ọmọ olókè gbòkè lórí ṣe gègé òkè kíni yáfọ̀nà òkè sọ̀rọ̀ dọ̀tà lulẹ̀ rẹ̀ lókè èrú o ọmọ eléru wẹ́wẹ́ àró iṣẹ́ ọmọ eléru wẹ́wẹ́ òkè abẹ́ èrú wẹ́wẹ́ ni mo rí mẹ́rin gbòòrò kó sí hàn ìyẹ̀wù kan láàárọ̀ ká mú bọ́ọ̀bù rí òkè èrú wá sùn ìkọ̀dà kan báyàwó sùn wíwù akúkú rẹ̀ gbọ́ èrú ọmọ ẹlẹ́mùrẹ́ ìjà lókè o ọmọ ẹ̀ṣọ́ rúta ègiri òkè ọmọ àfiṣu fọlọ́rẹ́ ọmọ olóṣè méjì takọtabo ọmọ amúdásílẹ̀ gbogbo ẹrun pani akúkú bá ní orí o ọ̀sán gbogbo ẹrun lọ ẹlẹ́mùrẹ́ ìjà parí oṣù ẹ̀yìn gẹ̀gún lọ́lọ́ òdìrẹ́ o àyírí oṣù nìkan mú kọ́mọ ẹlẹ́mùrẹ́ jẹ́ ọmọ alébàtàkè hírò kálọ̀ kábọ̀ lùgbìn mọ́rùn sí ọ̀rọ̀ ọmọ alébàtàkè hírò kálọ̀ kábọ̀ lùgbìn mọ́rùn sí ni ọlẹ́ gbàgbọ́ ọmọ aláàgọ́ àdìlú pínrín 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 ní ṣọ́ọ̀ṣì o ọmọ apàgò ṣọ̀ṣẹ̀ ọmọ màlúù ṣọdún ìgbàgbọ́ ọmọ akáṣọ sọ́rùn mi gbàgbọ́ rẹ ni ọmọ ògbé bíbélì lérí ọmọdé rọ̀nà òun sì ọ̀rọ̀ o ọmọ àmì kórè ní ṣú ọbùtún káàgbà
ọmọ àìná Clement kò ṣe bẹ́ẹ̀ kó ti rò ó kàyà ọlọ́run ọba. Ìgbòsẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ilé lẹ́kọ̀ọ́ iṣu lè yẹra. Èkó àròbí sálẹ̀ gbẹ́lẹ́gbẹ́ o. Èkó àkéjì òlé ọgbọ́n. Ọ̀nìkàndé kó kẹ́ ẹ̀gbọ́n o. Ọgbọ́n lítọ̀ ń dọ̀rùn alákejì. Ọ̀yà afánímọ̀. Jẹ́mi ṣe wéré, kí mi ṣe wàrà, kí mi bá ọ̀dẹ́lé ọkọ̀ rẹ̀. Odò Ayedun Èkìtì níṣulé olówó orí rẹ̀. Ọmọlá ọmọ àbọ̀kẹ́ owó bẹ̀tẹ̀kú bẹ̀tẹ̀kú. Ọmọ àṣà wẹ́wẹ́ owó.